Ọlọ́run ayérayé a fi ọpẹ́ fún orúkọ yín. A sọ kí ẹ ṣe fún àkókò yìí, Olúwa ẹ gba ọpẹ́ wa. Fún àlejò èyí tí ìlú ti ń retí tí ẹ sì mú wọn dé láyọ̀ àti àlàáfíà, Olúwa ẹ gba ìyìn wa. Bàbá wa àti Ọlọ́run wa, gbogbo àkókò èyí tí àtàlejò àti ìlú náà fi kùlùkùn, Olúwa ẹ pẹ̀lú wa. Ẹ má jẹ́ ká ṣera wa gbọ́. Bàbá olùkọ́ lókè ọ̀run, akẹ́kọ̀ọ́ Ọlọ́run ayérayé wípé lẹ́yìn ìpàdé yìí kó mú ìṣòro rẹ̀ jáde. Ẹ ṣé Ọlọ́run tó gbogbo ẹ ti gbọ́. Jésù Olúwa wa. Àwa ní pálásì ọba ní ìlú Ìsànlú Ìbẹ́láwà tí bá wà lọ́jọ́ ẹmọ láti wá fi ìfilọ́lẹ̀ ìrẹ́kùn ní ìlú Ìsànlú Ìbẹ́láwà ní Kwara State, Ìsànlú local government. Ọba àwọn ọlọ́dọ̀ bàbá wa ọba sí Olúṣọlú Ìbẹ́láwà. Lẹ́ẹ̀kan sí mo ṣe sọ lórúkọ Ọlọ́run ọba àti lórúkọ kábíyèsí wa aláyélúwà ọba ọ̀mọ̀wé Sólómọ́nì Olúwagbémiga olóyè
Olóyèdé Olùsìn ti ìlú Ìsànlùsì alága lọ́balọ́ba àti ìjọba ìbílẹ̀ sí Kwara State àti ọ̀kan nínú àwọn ọmọ ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ Kwara State ní ìpínlẹ̀ Kwara láńkì àwọn bàbá wa olóyè ẹni láàrin ẹni ọ̀wọ́ ni tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn Sunday Igboho Oòṣà Sunday Igboho Oòṣà káàbọ̀ sí ìlú Ìsànlùsì owó bàbá dání májàsọ́lá ládéládé aláàbò ládé rí adé bàbá dání nígbà wọn láàfin. ẹ forí jùlọ ẹ káàbọ̀ sí ìlú Ìsànlùsì ìsàtà àti àwọn tọ́bọ̀wá kọ́ wọ́n rí wá. Once again, it's a beautiful morning. Today is the 24th of July 2020. We are live on the palace of Yoruba, Kwara South. Drop a comment on the broadcast and let's know where you're watching us from. We are written the comment. Thank you. Àwọn bàbá wọn lóye sáńsojú kábíyèsí wa bẹ́ẹ̀ tí wọ́n báyìí kábíyèsí wa náà lẹ́yìn o. Àwọn bàbá wa tí kókó fẹ́ fi wá hàn ní àwọn náà ní bàbá wa olóyè ọlọ́gbà àti Ìsànlùsì àwọn ni wọ́n wà bí wọ́n jẹ́ ọ̀kan náà àwọn olóyè àgbà tá a pe gúrùpù wọn ní ìhàlẹ̀ bákan náà ni àwọn ní àbáwá olóyè òde lọ ti ìlú Ìsànlùsì ọ̀kan láwọn olóyè àgbà náà ní ìhàlẹ̀ làwọn náà bákan náà ní àwọn bàbá wa onídẹ̀ ẹ̀kùdúró olórí ológun ìlú Ìsànlùsì ní ológun ni wọ́n bákan náà ní àwọn bàbá wa olóyè Olúkòsè Òsè Odò Àgò ọ̀kan náà àwọn ológun àgbà náà ni wọ́n. Bákan náà a tún ní bàbá wa olóyè Ẹlẹ́wọ̀sọ Òkè Àgbọn olóyè Ẹlẹ́wọ̀sọ Òkè Àgbọn ọ̀kan náà àwọn olóyè ológun ìlú Ìsànlùsì náà ni wọ́n. Bákan náà a ní àwọn olóyè Àsìpá Òsè Odò Àgò ọ̀kan náà àwọn olóyè ológun náà ni wọ́n. Bákan náà a ní àwọn bàbá wa olóyè Ọdọ̀fà àwọn àkọ́lá àwọn ológun náà ni wọ́n. Bákan náà a ní olóyè Olújú Ìsọlọ̀ tìlú Ìsànlùsì ọ̀kan náà àwọn ológun náà ni wọ́n. Bákan náà a ní olóyè Arógbó akọ̀wé ìlú Ìsànlùsì. Okay. Bákan náà a ní ẹ̀mí. Bákan náà a ní olóyè Oníkẹ̀ẹ́mà gbogbo àwọn olóyè tó kù ẹ dìde láti fara hàn ẹ káàbọ̀ o. Bákan náà a ní ìyàwó tó dé òní ìyálóde ti ìlú Ìsànlùsì
ní ọ̀mọ̀wé Ìrọ̀mbọ̀lọ́rìn chief of staff kábíyèsí alága ẹgbẹ́ ọmọ ìdàgbàsókè ìlúṣẹ́lúṣì home branch a ní ìyá ọdẹ àti àwọn ọmọ ìlú àti oṣooju tó jòkó ẹ̀ka bọ̀ káfẹ́ tẹ̀síwájú abẹ́kí kábíyèsí kọ́kọ́ bá wọn sọ̀rọ̀ ní. ẹ jọ̀ọ́ kí kábíyèsí tó píkì kọ́ wọ́n ti rán wa sí Ìgbòho Òòṣà bí àwọn fẹ́ bá wọn sọ̀rọ̀ ìjọ tẹ kọ́kọ́ dá bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ní bàbá ti torí yípa àwọn òdúró lé wọ́n ti sẹ́wọ̀n òdúró lójú kan so wọ́n ní pé tẹ bá ti dé pé àwọn ò bá yín sọ̀rọ̀ ọ̀tún àbá ti gbé báyìí ó yá ká fún àwọn ìyá wa àti ọ̀dọ́ kan láàyè ká bá yín sọ̀rọ̀ kábíyèsí o wọ́n ti wà pẹ̀lú wa báyìí. Ó yá. Ẹgbẹ́ màmá. Ẹjọ́ kẹrin wo. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Ẹ sọ pé kábíyèsí o. Ẹ sọ pé kábíyèsí o. Ẹ kẹta sọ pé kábíyèsí o. Ẹ bá ti ń sọ lọ, ìyá ẹlẹ́kọ̀ọ́ ẹ̀dá, wọ́n sojú àwọn obìnrin, ó yá ìyá ẹlọ́bìnú ìyá jírọ, ìyá ẹlẹ́kọ̀ọ́ ẹ̀dá ti mọ́ mi lẹ́nu. Ó yá màmá ẹ máa bọ̀. Ìyá lóde ló sọ sókí àwọn afọ́ ọ̀dọ́ kan náà láàyè láti sọ̀rọ̀. Kábíyèsí o, gbogbo ẹ̀yin yóò rà ẹ máa lọ láyọ̀ ẹ máa bọ̀ láyọ̀ o, ẹ ní ìsìrì o, ìrìn àjò yé nìkan o, lẹ́gbàrá ni o, àrò jẹjẹ ní ìjẹ́ ká dáko, olóko èdè lóko, olódò èdè lódò, ó dọ́mọ́lá mẹ́rin yìí náà pa sínú igbó. Méjìlá lẹ́wọ̀n tí mọ́nì ó ní méjìlá yìí náà pa sínú igbó. Gbogbo owó ìyá mo jẹun inú igbó là ń kó lọ. Owó ìyá kó lọ ní igbó nìkan ní àlébú jẹ tán lọ́dún mẹ́ta nílẹ̀. Ọdún àlébú jẹ tán gbogbo owó ra inú igbó là ń kó lọ lọ́dún ní o. Bẹ́ẹ̀ ti ṣe gbàrà kẹ́gbàrà o gbogbo nǹkan lú ní èsùn ní èwo ní ìgẹ̀ẹ́rin wọ́n ti dá kan lọ́nà oníwọ́n pè wọ́n wí wọ́n ti dá lọ́nà ẹ máa bọ̀ o wẹ́gẹ́ ti wẹ̀ kán lẹ o wọ́n ti bọ̀ lòmọ̀ àrán lọ́wọ́ ra lè jẹ́ ká gbàgbẹ́ mọ́ èyí sẹ́ni ìjọba ìgbàgbẹ́ kókó kan yóò rájà lòmọ̀ àrán òkè ní ìgbín ibẹ̀ ni wọ́n gbà mọ̀ ìjà ara ibẹ̀ ni wọ́n gbà láàná ìran yìí ló rí lọ́gọ̀dọ̀ mọ́tò mẹ́wàá wọ́n rẹ́ lọ báyìí ẹnì yóò gbé mọ́sìnì lòdì dúró gbé mọ́sìnì ó sá ni lọ́nà báyìí ẹnì yóò lóko sá ni wọ́n dẹ́ra náà túra yìí o wọ́n gbìyànjú o wọ́n túra yìí wọ́n gbìyànjú gbogbo wọn pátá gbogbo wọn olóyè lẹ́sẹ̀ nìjẹ́ gbìyànjú nínú wọn ìlú obìnrin owó dídá ni ní ojúmọ́ kẹgbàrá o ẹ bá mi gbé rí o Sunday gbàrá o ẹnì ó tó rí ìgbà ní ìgbà ní Sunday gbàrá o. Ìgbòho ẹ má bínú àwọn èèyàn yìí ni ò jẹ́ káwọn èèyàn wa wọlé wọ́n wà ń tà rẹpẹtẹ ó ní rísì so
Ẹ ṣeun. Ta ló fẹ́ sọ̀rọ̀ lórúkọ ọ̀dọ́? Ó yẹ mọ̀ bẹ́ẹ̀. Mo kí kábíyèsí o, ẹ bá pẹ́ kábíyèsí lẹ́ẹ̀mẹ́ta o. Mo tún kí gbogbo wọn bàbá mi olóyè ààrẹ ológun àárín ẹ̀yà àti gbogbo yín. Mo tún kí gbogbo Ìsọlúsì lápapọ̀ lórúkọ Jésù aládẹ̀sán ló gbé wá o. A kí bàbá káàbọ̀ lórúkọ gbogbo ọ̀dọ́ ìlú Ìsọlúsì lórúkọ gbogbo ọ̀dọ́ Ìsọlúsì lágbára ọlọ́yẹ̀ ní sí mọ́ mi ti kọ́ rẹ̀ ká pé omi ládùmọ̀ gbẹja gbàgbá náà ni o ìyẹn mú inú arí nílẹ̀ ó ti pọ̀ jù ewé mi gan láti dé mi gan gbé àwọn èèyàn asẹ́kẹ́ tó rí mi gbà àdá àdé sọ́ni èèyàn ló ti kú sí gbòòrò àyòkú sínú gbó tọ̀sọ́ tòun ní ẹyọ wa lẹ́nu ọpẹ́lọpẹ́ àwọn bàbá wọ̀nyí ló jẹ́ ká lórí ọ̀fẹ́ àti ìdúrà so gbogbo Ìsọlúsì náà gbogbo ọ̀dọ́ Ìsọlúsì náà papọ̀ àti ọkùnrin àtobìnrin ààrẹ ní láti sọ̀pọ̀tì yìí akẹ́kẹ́ yìí náà dúró tì á afẹ́kẹ́ dúró tì á afẹ́kẹ́ ṣe ní òwò kùdù dá wáíwáí ìgbọ́dọ̀ ni mo sọ òwò kùdù dá wáíwá afẹ́kẹ́ bá a ṣe wà afẹ́kẹ́ dúró tì á láti bẹ̀rẹ̀ títí ògbó yìí ṣiṣẹ́ lágbára ọlọ́ọ̀dẹ̀ ní ṣiṣẹ́ ẹ ti bírèkì rẹ́kọ̀dù pọ̀ ọmọ yẹn mọ̀ jẹ́ lọ títí láíláí ni ojú òní ti ní òun God bless you. Ẹ ṣeun, ẹ dákun ìyálóde àná fẹ́ sọ bí gbólóhùn kan kó tó di pé àwọn olóyè ó sọ̀rọ̀. Ìgbòho mo kí kábíyèsí mo kí wọn níbi tán wà ayọ̀ àtàláfíà kan fi wá kalẹ̀ owó délé bá wa ìdààmú ayé ò ní bá gbogbo wa a dẹ̀ kí àwọn olóyè tán di léwu náà ìlú Ìsọlúsì ò ní bàjẹ́ ẹ jọ̀ọ́ ẹ̀yin ibẹ̀ mọ́ bínú pé mo múra báyìí èmi náà wà ní abẹ́ bàbá wa Sunday Igboho ni àti wà látàná ìdí tí mi ò fi change nìyẹn ẹ má bínú ẹ dákun bàbá wa Sunday Igboho ẹ dákun gbogbo obìnrin ìlú Ìsọlúsì a fẹ́ bẹ̀ yín ẹ ràn wá lọ́wọ́ lórí ogun ajínigbé tó wà ní ìlú Ìsọlúsì yìí wọ́n dà wá láàmú púpọ̀ àtìgbà tí wọ́n ti ń gbé àwọn èèyàn wọn gbéyàn ní ilẹ̀ Ìsọlúsì ṣùgbọ́n táwọn èèyàn wá bá ti jáde ilẹ̀ ibi tí wọ́n jáde lọ bẹ̀ ni wọ́n ti ń gbé wọn tó dẹ̀ jẹ́ pé owó ribiribi là ń san àwọn obìnrin ó ní iye owó tá à ń dá lórí gbogbo nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ náà làwọn ọ̀dọ́ wa náà wọ́n ń gbìyànjú ẹ dákun abẹ̀yìn afẹ́ àtìlẹ́yìn yín ẹ jọ̀ọ́ alálẹ̀ kò ní fi yín sílẹ̀ alálẹ̀ kò ní fi yín sílẹ̀ o jíjáde tá a jáde tá a ní wọlé mọ́ gbogbo wo ní bá wọn jáde lọ́jọ́ náà Ògúnláka yóò ní fẹ́ jẹ gbogbo wa ilé ẹ̀fẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o. Ìgbòho kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o Ìsọlúsì 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 adúpẹ́lọ́wọ́ Ọlọ́run ìrù ẹkùn táwọn fi lọ́wọ́ yára ń bá oníbàjẹ́ fún bàbá mo fi Olúsì ọ̀fẹ̀sẹ̀ Olúsì mo fi dúpẹ́ lọ́wọ́ yín bí ayé ṣe ń fẹ́ olóòfẹ́ bẹ́ẹ̀ ó wu Ọlọ́run lè fi wọ̀lú ilé mi ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti blọ́ọ̀kì níbo ṣùgbọ́n gbọ́dọ̀ wa ti ń bẹ èfífín ká kò ṣeé dáa kò ṣeé tó da odóbò gbogbo akọ́yẹ́ sílẹ̀ o àdúgbò bẹ́ẹ̀ sí jáde o kò ní bàjẹ́ fún yín bàbá ìlú Ìsọlúsì nínú oríkì wa ni pé ogun òjàjàjà kó fún wa ní ìlú Ìsọlúsì
tẹ́lá ti kíyèsí ẹni pé ìlú náà fi kíni o náà fi gbẹ́ fàgbọ́ yín ìsánlùsí ọmọ àjọ àdúgbò lọ́dọ̀ ọlọ́run tẹ́lá kíyèsí ọlọ́fà ìrẹ́kọ̀dù lẹ́nìtì gbogbo ìrẹ́kọ̀dù bàbá ìsánlùsí bá pàlàkọ̀ ṣùgbọ́n mo wọ̀ ló sánlùsí àdúgbò lọ́dọ̀ ọlọ́run ohun tí wọ́n kàn ṣe ni pé ọmọ tó bá yẹ kó yá wọ́n lọ dèdàndè wá ní gbogbo àti wọlé tàbí àti jáde wa ṣùgbọ́n gbogbo àdúrà lágbára ọlọ́run gbogbo bí kíbi tí wọ́n fọwọ́ pamọ́ sí ọlọ́ba fún yín ṣe bàbá alálẹ̀sán ló bá fún yín ṣe bàbá ṣé olúwa ti ń bẹ tẹ́mi ẹ sì wà ẹ̀ní ṣiṣẹ́ o ẹ̀ní tójúlẹ̀ mọ́lẹ̀ iṣẹ́ tọ́lọ́run bá gbé fún yín iṣẹ́ ìránṣẹ́ yín lẹ̀ wá ń ṣe yìí ẹ̀ wá ní ṣiṣẹ́ o àdúpẹ́ lọ́dọ̀ lọ́run. mo fẹ́ bẹ̀ yín kẹ́ tẹ̀lé Ìgbòho wá kékeré má bínú pàápàá bàbá alága gbogbo ilẹ̀ sí bàbá Jọláyẹmí ẹ dákun má bínú ó yẹ ká kí bá ṣe ń kí àwọn èèyàn mo kí gbogbo ẹ̀yin kẹ́ tẹ̀lé wọn wá o. èmi kàn fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ìgbòho ni wọ́n lè mọ́mọ́ mi gba àtijọ́ wá tipẹ́tipẹ́ ọmọ mi dúdú Ìgbòho ẹ̀yin lẹ ṣe máréjì fún ẹgbẹ́ òbítìrí wá tẹ́tí rántí Ìgbòho àwọn bàbá dúdú nìyẹn Ìgbòho fẹ́ràn Ìsànlú púpọ̀ akànnì mọ́mọ́ ẹ wo gbogbo ilẹ̀ tó wà nílẹ̀ gómìnà obì ajẹ́ pé lẹ́yìn Ìlọrin ọ̀dọ̀ wa ló wá ẹ dábàá bá ní kí ẹgbẹ́ Ìgbòho sà ẹgbẹ́ lẹ́ẹ̀kan sí lórúkọ kábíyèsí ẹ ṣe owó bàbá dámì tí mo lọ́pàá máa ti ṣe kábíyèsí lẹ́kùnrẹ́rẹ́ ìbí kàn fẹ́ kí èèyàn iṣẹ́ tẹ́ ń ṣe kò ní wọ́n yín o ẹ sì ní sílẹ̀ tẹ o gbogbo ẹni tó bá bínú ní ẹ̀lẹ́ jàkàrà wọn ìbá aṣọ obìnrin ní ìbá aṣọ ọkùnrin tó ti ní obìnrin jáde tó bá bẹ́ẹ̀ ní lọ ẹ̀lẹ́ jàkàrà wọn adúpẹ́ púpọ̀ iṣẹ́ yìí ó dọwọ́ yín àwọn èèyàn wá ti sọ̀rọ̀ nígbàkan balẹ̀ ń lù ú gbogbo àtà dúró ń lù ú ọlá ọlọ́run ọlọ́run kọ̀ọ̀kan ni ọ̀pọ̀lọpọ̀ ti gbé àwọn òbí ẹ̀ jáde kúrò nílé pé ogun wà níbí ọ̀tá wa táwọn àmì àmọ̀ pé ogun ò sí gẹ́gẹ́ bí wọ́n ti sọ oríkì wa ogun èkó wa tí wọ́n bá ti kúrò lórí ilẹ̀ Ìsànlú gbàrà báyìí ẹ̀nà ti bá ń gbé wọn àwọ̀ lú Ìsànlú wọn àtẹ̀bọ́ orí ilẹ̀ wa but Ìsànlú ẹ bá ti bọ́ sọ́nù màrán tí ta ti kọjá ilẹ̀ wa wọn á gbé wọn ọ̀nà ìjára ń bẹ̀ náà ọ̀nà wa onílé ẹ bá ti kọ́ onílé kò sí ẹ̀ lè bá ẹyẹ ń bẹ̀ mọ́ gbogbo ìlú tó kú yí wa káàrò àgọ́ ni Òkè Dábà ní gbogbo ti túká ọ̀tọ̀ náà sì wà lẹ́yìn wa gbàtọ́ à ń pẹ́ àtìlẹ́yìn yín ó ní àwọn ibì kan tí àwọn èèyàn wa mọ̀ tí wọ́n wà tí wọ́n mọ̀ tí ibì kan wà abẹ́kẹ́ bá bẹ̀rẹ̀ ṣe ń bẹ̀ báyìí ọlọ́wà dẹ̀ fún mi ṣe ojú òní tì mí o ẹ̀sẹ̀ káàbọ̀. kí ọlọ́run ọba tó ní agbára ọlọ́run ní aláàbò òun lè sọ wa àwa ò lè sọ̀rọ̀ òye kódà èmi ní òde lára mi sọ ṣùgbọ́n ọlọ́run ń sọ ẹ̀dá ọlọ́run bá tí ó wá ń sọ gbogbo wa kò ní fi wálẹ̀ ọlọ́run bá tó ń sọ ọmọdé tó ń sọ àgbà tó ń sọ ọba tó ń sọ lóye kò ní fi wálẹ̀ àní sírìn àti ní bọ́ sí ọwọ́ àjínigbé ọlọ́run bá tó ní ayétọ́lọ́run kò ní jẹ́ kí ìlú Ìsànlú tú ọba tó ní mí kò ní fi ilẹ̀ láéláé ààbò tí ọlọ́run fi sí àti ẹ̀rù tọ́lọ́run fi sí ìlú yìí tí ó fi ń dẹ́rù bọ̀tá kò ní mú kó bẹ̀ láéláé torí pé ọlọ́run ní máa ń fi ẹ̀rù sí ara èèyàn òun ní sì máa ń fi ẹ̀rù sínú òòlù òun lọ́ba ẹ̀rù òun lọ́lágbára tọ́ba wù nínú ẹ̀rù ara ẹ̀ àwa fi síbi kan tó gbogbo ẹ̀ wọ́n àmọ́ bẹ̀rù pé wọ́n lọ bẹ̀rù tọ́ba fi sára ẹ̀dá wọn ẹ̀ mọ́tọ̀ torí pé àbọ̀ ọlọ́run bẹ̀ pẹ̀lú ẹ̀ àbọ̀ ọlọ́run là ń lò lẹ́yìn náà kí pírẹsidẹ́ntì orílẹ̀-èdè wa bàbá Bọ́lá Ahmed Tinubu ọlọ́run jẹ́ kí ẹ̀mí wọn kù torí pé oore ọ̀fẹ́ tí wọ́n fún mi ni mo fi lè wá bí òun lè fi lè yé mi ọlọ́run jẹ́ kẹ́mi wọn kù dáadáa
yóò bá mi dúró tì wọ́n ọlọ́run bá tó lè wá ní alọ́ta àwọn ọ̀gá máa ń bu ọlọ́run bá tó lè mí yóò bá mi ṣẹ́gun ọ̀tá fún bàbá Tinubu lẹ́yìn náà kí gómìnà Kwara State Alhaji Abraham ọlọ́run bá wà pẹ̀lú wọn ọlọ́run wà pẹ̀lú wọn ẹ sàmì ọlọ́run wà pẹ̀lú wọn mo fi ọba àlù Ìlọrin mo fi kí gbogbo ọba aládé tí ń bẹ ní gbogbo gómìnà pátápátá ọlọ́run jẹ́ kẹ́mi àwọn bàbá wa gùn wọn ò ní sírìn àwọn ọba tí wọ́n ti bọ́ sọ́wọ́ ọlọ́run tẹ̀ wọ́n sáfẹ́fẹ́ rí gbogbo àwọn ọ̀dọ́ àti àgbàlagbà tó ń gbogbo yẹn lọ ọlọ́run wa tẹ̀ wọ́n sáfẹ́fẹ́ rí ọlọ́run ṣe ní àṣemọ́ báyìí ọlọ́run wọlé pé mo wà nùdú ilé mi gbogbo ogun bandits ọlọ́run ṣe pátápátá orí tèmi lókun yóò ti ṣe pátápátá tí àmọ̀jọ àmọ̀yọ̀ nígbà tí gbòó ti wá àlàáfíà lẹ́gbẹ̀ẹ́ tí ó ṣe rí rẹ̀ torí mo mọ̀ bó ti dé lẹ́yìn náà mo kí kábíyèsí wa bàbá wa ní Ìsànlùsí ọlọ́run bá tó sọ wọn lọ Àbújá yóò sọ wọn padà láyọ̀ ọlọ́run ní fi wọ́n lẹ̀ ìlú ò ní bàjẹ́ lórí tiwọn ìlú ò ní tú lórí wọn ọlọ́run ní kẹ́mi wọn kú dáadáa wọ́n á kí gbogbo ẹ̀ bàbá mi tẹ̀ jẹ́ olóyè ẹ̀ ní parẹ́ láéláé ìlú ò ní bàjẹ́ lórí yín yóò sì kú dáadáa ẹ̀mí yóò kú dáadáa ẹ̀mí yóò kú ẹ̀ ní parẹ́ ọlọ́run ní sẹ́rù báyìí ọba tó ń lé kò ní sẹ́rù báyìí ó kí ìyálóde ìmọ̀mọ́ ẹ̀mí yóò kún dáadáa àti ìyálóde àgbà àti kékeré ẹ̀mí yóò kún ẹ̀ sì jẹun àwọn ọmọ yín dé yẹn àwọn ọmọ yóò ní sírìn ẹ̀yin náà pàápàá ẹ̀ ní sírìn ìlú yóò ní bàjẹ́ gbogbo ilẹ̀ Yorùbá pátápátá nǹkan kan ò ní bàjẹ́ mi gbogbo ogun ò ní kó wa lọ gbogbo tí ń ṣẹlẹ̀ yìí Ọlọ́run fẹ́ ká mọ̀ bóun ṣe tó ni ọmọ fẹ́ ká mọ̀ ni kì í ṣe pé àwọn bandits lè wí ni wa ṣùgbọ́n ṣe mọ̀ yìí pé ẹ̀yin bàbá ní tí ẹ̀gbọ́n ọba ti débi kò ní yọ ṣùgbọ́n nísìnyí ó ti débi ṣe mọ̀ pé yóò yọ torí pé ọba tó ní mi ó fún mi ní voice kí n sọ káwọn ìlú sí wọ́n lísì káwọn tí Ọlọ́run gbé Nàìjíríà lé lọ́wọ́ sọ pé ẹ tètè ṣe ohun tí Sunday sọ yẹn o tẹ́ ẹ bá ṣe yóò bẹ̀rẹ̀ wàhálà tiẹ̀ yóò sì bùmíràn ṣe mọ̀ kọ́lọ́ ni mo ń ṣe bẹ́ẹ̀ fún yẹn Ọlọ́run bá tó fún mi voice yẹn yóò jẹ́ kí ohun mi ó lè ká gbogbo ilẹ̀ Yorùbá pátápátá káwọn tó jẹ́ olórí wa kọ́ dẹ̀ tètè wá pẹ̀sẹ̀ sí lẹ́yìn náà a kí gbogbo àwọn ológun àmì ni ọlọ́pàá ni DSS civil defence pátápátá àwọn fìgìláńtẹ́ àwọn forest guard Ọlọ́run ní pa yín rẹ́ ẹ̀ ní ṣiṣẹ́ sí o ẹ̀ ní bọ́wọ́ ẹ̀kú òdòdìmú ẹ̀kú sẹ́ o Ọlọ́run ní jẹ́ ṣiṣẹ́ sí ẹ̀ ní sírin o ẹ̀ ní parẹ́ láéláé o ọkọ ọba àdàbà ní sáyé lẹ́sẹ̀ o torí pé tá a bá fẹ́ pè gan tàbí tá a bá fẹ́ ṣàbòsí Ọlọ́run láàsọ pé sọ́jà ò dry ọlọ́pàá ò dry civil defence ò ṣe tiwọn SS ò ṣe tiwọn ẹ̀mí kan náà lájọ ní ẹ̀mí tí ń bẹ lára àbí ní bẹ lára wọn kò sí yàtọ̀ aṣọ tó ń wọ̀ la fi ń respect wọn ọba ẹ̀rù sí tó lọ́lọ́run ó máa ń fi ẹ̀rù sí wa lára ju ara wa lọ èmi ò fi gbéra mi ga èmi nìkan tí Ọlọ́run bá tó lé mi ó mọ̀ mí dáadáa nígbà kìí ṣe pé mo ń fẹnu ṣe tí wọ́n bá fàyè gbà mí wípé Sunday àfàyè gbà ọ́ gbogbo bandits àfẹ́ rí wọn mọ́ àwa fún ọ lágbára dáadáa àbá àwọn ọmọ tẹ́mi ń kórè mo mọ̀ mo dẹ̀ mọ Ọlọ́run tó lé mi mọ́ mọ́ra mi Ọlọ́run tó lé mi mọ́ tí wọ́n bá sọ okùn mi lẹ̀ tán yányán yóò le gan o òun náà làwọn náà fi ń fa bírèkì mi wọ́n bá ti tì í wọ́n fa ẹ̀rí pé wọ́n fẹ́ kí n wá ohun tí wọ́n ràn dẹ̀ mọ́ ń pa mí ni pé ìgbà tí mò ń ṣe Yorùbá Nation tí ohun tó fà á náà ni tó ń ṣẹlẹ̀ nígbà yẹn ó mú bí mi lọ́pọ̀lọpọ̀ gan mo fi spark mi bọ̀ níṣẹ́ nígbà tó ṣe pé ẹni tí ń bẹ lágbára bàbá wa ni a gbọ́dọ̀ ṣe nǹkan tí ó dà lóru mọ́ lọ́wọ́ ohun tẹ́mi ké ń gbà yẹn nígbà tí Buhari ń ṣe ìkíní yẹn Buhari ló fún àwọn bandits yẹn lágbára tó báyìí torí pé tá a bá ṣe nǹkan fún wọn àwa tá a ṣe nǹkan fún yẹn lónìí wọn lọ pa àwọn náà wà lágbára tí wọ́n lè tó báyìí wọ́n lójó pàápàá Ọlọ́run bá tó ní mi yóò lé wọn jìnnà jìnnà so Ọlọ́run lé wọn jìnnà sí lẹ́yìn náà máa fi torí pé a ti lọ́ọ̀tì
gómìnà Kwara ó ní tó bá jẹ́ pé boy scout lọ́ba lè ràn wá lọ́wọ́ lórí security Kwara ó ní kọ́ mọ̀ bọ̀ wá ó sọ fún commissioner police ó ní commissioner ń parọ́ mọ́ mi pé wọ́n ní mo ní kí Ìgbòho mọ̀ wá ní ìsọ bẹ́ẹ̀ àwọn olóṣèlú àwọn politician kan náà lo géèmì yẹn wọ́n fẹ́ borúkọ bàbá yẹn jẹ́ ó wá ní commissioner ìwọ fúnra ẹ̀ ní kò lọ sí Moses lọ́fà so commissioner wa wá síwájú wá sọ gómìnà wọn parọ́ mọ́ ni kò sí commissioner wa ń jẹ́ kí n mọ̀ pé commissioner police ni gómìnà nífẹ̀ẹ́ àwọn aráàlú débi pé ó sọ fún un pé tó bá jẹ́ boy scout ló bá lè ran ìpínlẹ̀ Kwara lọ́wọ́ ẹ jẹ́ kó wá kí ló dé tó máa sọ pé kí Ìgbòho mọ̀ wá Ìgbòho ọmọ bọ̀ kẹ́kẹ́ kò sí ìtàkùn tó ń da dúró sẹ́ni pé tó fẹ́ràn aráàlú ẹ bá pàtẹ́wọ́ fún gómìnà ọlọ́run ti ọba jẹ́ kò ní bàjẹ́ fún kọmíṣánná pólísì wa ìyẹn dáadáa IG náà ò ní parẹ́ torí kò sígbà tá a pé IG ọwọ́ kan ní gbogbo orin tí mò ń rìn wọ́n mọ̀ sí wọ́n fún mi láwọn ọlọ́pàá láti Àbújá ẹ̀rọ̀kẹ́ mi dárìn àwọn ọlọ́pàá Àbújá ń tẹ̀lé mi wọ́n lè mọ mọ́nítọ̀ nǹkan tí mò ń ṣe wọn ò ní lè parọ́ pé mo ṣe nǹkan tí ò tọ́ ìdí nìyẹn IG sọ pé tí a bá àtàyè bàbá ní ta bá pẹ̀rẹ̀ àtọ̀ ni pé ọ̀ya ẹ̀yẹ tẹ̀lé mo mọ́nítọ̀ wọn ò ní lè parọ́ mọ́ tòrótọ̀ nìkan tó wọ́n lè ó ti ń pa gbogbo Fúlàní káàkiri ló dé pé èmi ò lè ṣe bẹ́ẹ̀ ẹni tó. Check. Check the battery. Yes, no system. Hold on, battery. Àti lọ́ọ̀jì ìwé ẹ̀kọ́ security network. So fún de yìí àti lọ́ọ̀jì ìwé ẹ̀kọ́ security network. Kábíyèsí ẹ̀ránà àti lọ́ọ̀jì ìwé ẹ̀kọ́ security network wa ní ìpínlẹ̀ Kwara níbà lè tọ́jẹ́ pé gómìnà fàyè gbà wá tí ọba nífẹ̀ẹ́ wa kò ní fàyè gbà wá. So bàbá tí a fi ṣe olórí wa bí bàbá wa tí ẹ mọ̀ náà ni torí pé ìṣẹ́lú yìí ìlú mi níbẹ̀ ọmọ yìí ni pa mi dúdú Sunday nígbà tí à ń ṣèyàwó fún dúdú ẹ̀yin lẹ sáyìn bàbá rẹ̀ fún lẹ́yìn ọmọ mi ni dáadáa ó sì tẹ̀tí lóyìnbó ni mo mú lọ sí Jámánì ó sì tẹ̀lé ẹlẹ́ẹ̀kejì ló tẹ̀lé mi lọ nìyẹn ọmọ mi dáadáa ọmọ dúdú tí mo sọ yìí ìṣẹ́lú ìlú mi ìlú dáadáa ni àwọn ọmọ ìṣẹ́lú kì í dalẹ̀ wọn kì í dalẹ̀ wọ́n mú dúdú wọ́n mú nínú ilé mi wọ́n fi yà jẹ́. ẹ̀yin tẹ̀ ń rojú ẹ̀ sún mẹ́yìn ẹ̀lẹ́ wọ̀ṣọ́ yìí. wọ́n fi yà jẹ́ dúdú lọ́nà tí ọlọ́run dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ìjọba Nàìjíríà láyé gbà yẹn láyé Buhari wọ́n ṣe jàmbá fún gbogbo àwọn ọmọ ẹ̀ tó ń kó nu lé mi lọ́nà tí ó dùn ọmọ yóò sá lọ ó tún dúró pẹ̀lú mi ó dúró pé kò sí ìgbà tó jọ bàbá tó ṣe ìyàwó fún òun látọ̀jú oyin tó ń ó ti wà pẹ̀lú mi sí yóò ti lé ní bí 15 years òní títí mo fi wá mọ́ lọ lóyìnbó ni ìyá kan ọmọ dáadáa ni kódà òun làkáǹtì mi òun ní òun àkáǹtì mi mo fi fún yẹn lówó sí gbogbo nǹkan tí mo ṣe láyé kì í jalè mi kì í parọ́ ó lè parọ́ fẹ́ lómi bọ̀ èmi dúdú ní ìpayà mi débi pé tó bá ṣe kátà dúdú yóò ní bàbá bó ṣe rí lélẹ̀ ó ní parọ́ ọlọ́run ní débi ọba yìí nínú mi lọ́dẹ̀ ti wá bàbá rẹ̀ náà ń pè ní ọba níbàdàn kò tẹ̀lé wa wá bàbá yìí náà ń pè ní bámi délé nùdù àwọn bàbá rẹ̀ náà nìyẹn bàbá yìí lọ sáyìn ìwé lọ lọ sáyìn ìwé wẹ́dí rẹ̀ jọ yẹn bí yẹn ṣe lọ nìyẹn ọlọ́run ní ọba yìí ọlọ́run mọ́ pàdé bàbá wa òkè onígbè bàbá ni a fi ṣe olórí security ìwé ẹkùn wa ní gbogbo Kwara State ọlọ́run jẹ́ kẹ́mi wọn kù ẹni tó bá kájú ẹ̀ láfi sí mo rí pé bàbá kájú ẹ̀ dáadáa ẹ mọ̀ fojú àgbàlagbà wọ́n ọ̀pàrí ó ti gbé bàbá fúnra wọn bí ẹ̀ẹ̀mejì bàbá kájú ẹ̀ dáadáa so nígbà tí a lè ti lọ́ọ̀tì ẹ̀ ń sè gbogbo ibi tí ẹ bá ti mọ̀ pé àwọn bandit yẹn sá pamọ́ sí nínú gbó ẹ mọ àwọn ọmọ wa wà ń bíbà bàbá máa bẹ̀rẹ̀ sí lọ káàkiri local government fúnra wọn pẹ̀lú àwọn èèyàn wa èyí tábàdà wọn bá ká wọn máa pè mí máa wá bẹ̀ gbogbo ibi tí ẹ bá mọ̀ pé wọ́n sá pamọ́ sí ẹ fún àwọn bàbá gbọ́
inú ìpè inú àdúrà ẹ mọ̀ sí kan fún wa a ní jẹ́ kí wọ́n wá bá wa nínú ìlú àwa máa lọ bá wọn nínú igbó ohun tó máa ń ṣe nínú igbó wọn láti sọ fún wa bóyá bẹ́ẹ̀ nílé bàbá wọn ni wọ́n tó bá fẹ́ gbé pẹ̀lú wa wọn náà lù wá ohun tí president sọ ni pé anybody tó bá ń gbénu forest criminal ni kí ni sẹ́tọ̀ ò ṣe ń bẹ̀ tó bá fẹ́ gbé máa bọ̀ lùlù wá gbé lálàáfíà so àwa fúnra wa la máa support àwọn security officer yẹn a máa support ọlọ́pàá support ID support DSS tó support sọ́jà support civil defence láti ṣàbò fúnra wa o tá a bá ti ẹ̀yìn bàbá ní olè òní dàgbà kọ́ mọ́ sojú fìrí tẹ́ bá ti kófìrí nǹkan kan ẹ sọ fún àwọn tó jẹ́ tiwa àwọn tí wọ́n bá lè dá sí wọ́n pè mí èmi máa pe IG máa pe síwájú staff máa pe director of SS wọ́n á fún wa ní full support àjọ wọ̀ bẹ́ẹ̀ lọ adé fọwọ́ sí wọn dànù lágbára Ọlọ́run ìlú yóò ní bàjẹ́ olùkọ́ ìlú ẹ̀sẹ̀ tí kábíyèsí bá dé ẹ bá mi kí wọn. ṣé wàá rí bí mo ṣe wáyé kí n ṣe pé mo sáré wá bí bọ́ olórí ọ̀dọ́ ti béèrè ẹ̀rọ máa mọ wá bí ní òrìkóòrì kí ẹ mọ̀ ọ́ níbi tó lè ṣe. bí mo ṣe ń ṣe yẹn ìgbà tí mo ti lọ́ọ̀tì gbogbo àwọn security yẹn ń sìn kí n fi wọ́n lẹ̀ wọ́n mọ̀ máa mọ wá bá wọn fúnra mi èyí tí wọ́n bá rí pé ó le pé àbàbá wọn pọ̀ mẹ́yẹ̀ wọ agbára èmi fúnra mi ń bọ̀ mẹ́ tẹ́lẹ̀ rí pé mo wá Ọlọ́run níbi lọ́ọ́ bàjẹ́ bọ́ mo fi ń da yín lójú pé bó ṣe ṣẹlẹ̀ bá ṣe wáyé ní sèé tán wọ́n bá ti lọ́ọ̀tì security wa èyí náà ó rí pé nǹkan yàtọ̀ dáadáa Ọlọ́run níbi bàjẹ́ mo dúpẹ́ ní ìṣàkóso. Bàbá wa yín náà àwọn ní olórí ìdí àti ní Kwara State àjọ káàkiri rẹ̀ èyí ni wọ́n ti pẹ́ wọ́n lè sọ pé kí mo bọ̀ lọ́wọ́ ti tètè lọ́wọ́ wà lẹ́nu nípa mi lọ́sẹ̀. Ìsálú yeye ìsálú yeye ogun ti ṣẹ́ nílùú yìí kò ní gbérí mọ́ lọ́lá àwọn bàbá wa kò ní gbérí mọ́ tá a tún wá fojú ká àlejò wa Sunday Igboho lónìí ogun ti ṣẹ́ pátápátá ẹ bá mi ṣe kábíyèsí lẹ́ẹ̀mẹ́ta. Agbára lọ́wọ́ Ọlọ́run kábíyèsí ó bá wa láyọ̀ àtàlàfíà kò yé ọ̀pọ̀lọpọ̀ àmọ́ gbọ́ wọn ní kábíyèsí kò ní ìlú o kábíyèsí ò kò ní ìlú o ó wà pẹ̀lú wa because gbogbo ìrìn àjò wọn pátápátá lórí bí ààbò ó ṣe bo ìlú yìí ni. àwọn kẹ́nà ṣe tàbí wá bí wà. a sì dúpẹ́ ẹ̀rọ àpàtàwọ́ mú kábíyèsí a sì dúpẹ́ pé gbogbo ìrìn àjò tí kábíyèsí rìn ààbò yẹn ó bò wá nílùú yìí mẹ́rin ìlú tó wà lágbègbè wa tó ti tú àdúpẹ́ pé tiwa ò rí bẹ́ẹ̀ ìlú yóò rẹ̀ ní tú lórúkọ Jésù wọ́n fẹ́ kí àǹkí kábíyèsí àǹkí gbogbo olóyè bọ́tà à ń gbàgbé IC Fasán igbákejì ọba ìlú mi ṣùgbọ́n kò sí nítòsí wọ́n wà ní ìrìn àjò ẹ bá wa kí wọn pé láyọ̀ ni wọ́n bá wa o gbogbo ètò tá à ń ṣe kò sẹ́ni tó gbẹ̀yìn wọn náà bàbá tó wà lọ́wọ́ tó mi òun ni oyè wọn tẹ̀lé mi sí alágbèmọ wọn pẹ́ díẹ̀ kí wọ́n tó dé tó àwọn náà ó bá yín sọ̀rọ̀ ṣùgbọ́n mo ń gba ẹnu kábíyèsí sọ̀rọ̀ ní wákàtí yìí pé kábíyèsí kí ní gidigidi gan inú wọn dùn gidi gan inú mi dàdùn pé ẹ̀yin gan ti sọ wípé wíwá bíi ní kò sẹ̀yìn kábíyèsí yóò wá jẹ́ káwọn aráàlú kan mọ̀ pé kábíyèsí ò dákẹ́ wọ́n ń ṣiṣẹ́ takuntakun lórí ìlú iṣẹ́ tí wọ́n wá ń ṣe kò ní já sí lásán mo fẹ́ kí gbogbo àwọn security ìlú yìí pátápátá wọ́n ṣiṣẹ́ gidi gan àwọn ní àgbọ́kànlé wa nígbà tí àwọn ọmọ yìí dé tí ìwé wọ́n tún jọ fọwọ́sowọ́pọ̀ kò sí pé wọ́n kẹ̀lé síra wọn so iṣẹ́ yẹn tó wá dọ̀ọ̀sì débi pé láti gbà tó ti dé kò sí awuyewuye tí ò bá jẹ́ ilé tó ṣẹlẹ̀ ń jẹ̀bọ̀ ọmọ ìyá mi gẹ́gẹ́ ni ọmọ ìyá mi ìyá kan bàbá kan ló wà. táàmù tí wọ́n ní àwọn ọmọ yìí fẹ́ ṣe mítì tí wọ́n kò lójú ọ̀nà yẹn láàrin ìṣẹ́jú méjì yẹn wọ́n ní wọ́n ṣiṣẹ́ yìí so wàá àṣírí wọn lágbára náà àwọn afẹ́kẹ́ tó bá wa dá àkùsẹ́ tó gbẹ́tẹ̀ afẹ́kẹ́ bá wa fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ ṣe bá gbẹ́ kó lójú ọ̀nà kí gbogbo wọn mọ̀ ní lọ́wọ́ rẹ̀
káwọn kan máa wà níbẹ̀ tí àwọn èèyàn bá dé káwọn èèyàn náà tó lọ tí because gbogbo ti ṣẹlẹ̀ formation àwọn èèyàn ti rí pé wọ́n ti wá ni wọ́n pè pé àwọn kò sí security lójú ọ̀nà mọ́ ẹni tó dẹ̀ fẹ́ kọjá wọn ní ó ti bọ̀ so àwọn kan yẹn ló fún wọn níṣẹ́ yẹn ṣe ṣùgbọ́n gbogbo ẹni tó wà ní ìlú ọmọdé ní àgbà ní ọkùnrin ní obìnrin ní tó gbà bọ̀dù alálẹ̀ sẹ́lú ó mú Ìgbòho ṣá àṣẹ tọ́lọ̀ fún yín yóò mú onítọ̀hún gbogbo ẹni tí ó bá borúkọ sẹ́tẹ̀sì jẹ́ àwọn ọba tó dá wa sáyé yóò mú àṣírí wo nípò àṣírí wo mọ̀ tú ni gbogbo bí àwọn aṣẹ́bí wa kù sí nínú gbó tí wọ́n fojú pamọ́ sí àṣírí wo tú bí àwọn ọmọ yín tẹ lára wọn jáde ẹnìkẹtọ ò ní pẹ̀lú ipa àwọn ọ̀tá ò ká wọn ipa àwọn ni ó ká àwọn ọ̀tá lágbára Ọlọ́run lónìí tẹ́ ti wọ ìlú Ìsànlú ogun ti sẹ́ àwọn akẹ́ nígbàgbọ́ pé ogun ti sẹ́ gbogbo àwọn olóyè wa náà inú wọn dẹ̀ dùn ẹ̀rí àpọ̀ bọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ ti lọ sí ìdálẹ̀ tó gbogbo dáhùn sọ̀rọ̀ lórúkọ gbogbo wọn náà ní akíyí lórúkọ kábíyèsí ẹ̀ ní sí èmi o. torí pé ọ̀nà náà lọ́pọ̀ a máa di baba ńlá òde ká. baba ńlá yẹn náà gẹ́gẹ́ bá wa ṣiṣẹ́ mẹ́rin. Ogun ti sẹ́ Ìsànlú okú Ìsànlú okú àdúgbò ilẹ̀ kẹta Ìsànlú okú akú oríire torí oríire gidi ni eléyìí jẹ́ fún wa pàápàá jùlọ nípa àṣẹ kábíyèsí ọba wa Dr. Solomon Olúwagbémiga Olóyèdé látọba tẹ́lẹ̀ the second olùsìn of Ìsànlú Ìsìn ẹ̀sẹ̀ kábíyèsí o ẹ̀mẹ́ta lẹ́sọ o ó kẹ̀ẹ̀kan sí o ọ̀rọ̀ ìdúpẹ́ ni mo fẹ́ sọ àdúpẹ́ lọ́dọ̀ àlejò wa bí sì tún sí àlejò wa ọmọ wa ni ọmọ òsì ní fẹ́ kí bàbá kú kò ní fẹ́ kí ìyá ẹ̀ kú kò ní fẹ́ kí àbúrò kú àwọn tó tún wà lẹ́yìn rẹ̀ kò ní fẹ́ kó kú àkíyìn pé ẹ káàbọ̀ sí Ìsànlú Ìsìn ìrìn àjò yín sí Ìsànlú Ìsìn ẹ ti wá pẹ̀lú ayọ̀ náà lẹ́ ó fi padà gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé yín lẹ́yìn wọn ò ní dòkú mọ́ yín lọ́wọ́ àwọn mìíràn tó wà tán ẹsẹ̀ tó fẹ́ jọ́yìn wọ́n jọ́yìn yín tán ò ní dábẹ̀rú ẹ̀yin fìjìláńtẹ́ àti ìrù ẹkùn torí fìjìláńtẹ́ là ń rí lò tẹ́lẹ̀ ló jẹ́ kí kọ́kọ́ pè é then a tún ní àwọn forest guard àwọn náà gbìyànjú ìlú gan-an kò sinmi tí o bá jẹ́ pé ìlú sùn ni ìbá máa bẹ́ẹ̀ nìkan kan nílùú torí wọ́n yí wa kó ní ṣùgbọ́n ìlú ò dákẹ́ ìlú ò sùn gbogbo ọgbọ́n èyí tí ẹ̀yin náà lò lábẹ́ ìlú náà lò ó bẹ́ẹ̀ sì ni àdúrà ò sinmi àwọn pásítọ̀ ò dákẹ́ fún ìdí èyí àdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ṣe ìrànlọ́wọ́ fún Ìsànlú Ìsìn tí ò jẹ́ kí Ìsànlú Ìsìn kó tú tí ò jẹ́ kí ogun kó mú wa lọ àdúpẹ́ púpọ̀ Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo wa arákùnrin wa ẹ̀yin lè ràn wá ó ṣiṣẹ́ dọ̀bálẹ̀ fún wọn alógo dọ̀bálẹ̀ ọkùnrin bíi ti yín náà ni ẹ ṣe ó jiná ó wúlò gbogbo àwọn ọmọ yín pátápátá ní gbogbo ibi tí wọ́n bá wà ní tìlú òyìnbó àti tó wà ní Nàìjíríà gbogbo wọn pátápátá ẹ jèrè wọn àkíyìn ẹkùṣẹ́ àmọ́ pé sẹ́kù tẹ́ ó ṣe nǹkan tó ṣe tó wù mí gidi ni pé kẹ́ tó di pé padà lọ sí ọ̀hún afẹ́fẹ́ bá wa wọ́pọ̀ ìdí ẹ̀ yín fúnra yín ẹ bá wa ṣe kì í ṣe pé tó bẹ́ẹ̀ ṣe bẹ̀ wá wẹ̀ ṣe pé gbogbo ẹ̀ lé àwọn ọmọ lọ́wọ́ afẹ́fẹ́ bá wa fọ bẹ̀
wọn ò jìnnà sí tòsí wá ń bì àṣírí ó sì tú àṣírí ó tú sí i lọ́wọ́ àkí ọkùnrin ìlú o àkí obìnrin ìlú àkí onílé àkí àlejò àkú àlejò lágbára Ọlọ́run àádélé wa láyọ̀ láyọ̀ àti àlàáfíà ẹ ṣé o. ẹjọ́ ìṣẹ́jú kan péré ó ti time ti lọ. ìṣẹ́jú kan péré. ní orúkọ kábíyèsí olùsèsán lóìsí ọba Dr. Gbénga Olóyèdéwà àti gbogbo àwọn àlejò àgbààgbà àwọn olóyè wa lápapọ̀ èyí tá a lè dárúkọ gbogbo àwọn obìnrin wọn ní ká kí yín gan wọn ní ẹ ṣé o ojú òní tì yín o ojú òní tì yín o ojú òní tì yín o àníwá yín tì o àti rí ní dáadáa ẹ̀rí bẹ́ẹ̀ má kò ní ṣẹlẹ̀ sí yín o èmi yín pàdé 2014 ní Ghana àbò ó ti pẹ́ ẹ̀ lè rántí tó dáadáa lẹ́gbẹ̀lẹ́ o àkí púpọ̀ you are welcome sir. ẹ ṣe Ìgbòho sà. Sorry. Bring the world closer to your doorstep. Today be 24th of July 2026. Kwara la ṣì wà nílùú ìsọ̀lú Ìbẹ́lá wà. Wọ́n ti gbára wọn nísìn. ó ti ń bọ̀ òun lóun ló ń bọ̀ ẹ̀ òun náà lọ́wọ́ nítorí ẹ̀. Mato, mucha cámara, estaba chico ahí. Koiki Media Avenue, welcome to that. So that's the 24th of July, 2020.